Ọba Oluwo mà ti pe àkíyèsí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀, gbogbo àwọn adájọ́, gbogbo àwọn lẹ́kànlẹ́kàn ní ìjọba, àwọn agbófinró sórí ọ̀rọ̀ òòṣà tí wọ́n ló ń gbẹ̀jẹ̀ èèyàn pàápàá látàrí fọ́nrán tá a rí látọ̀dọ̀ Ayefele tó ti di wàhálà láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí báyìí tí wọ́n fi gbọ́ pé arákùnrin kan wá sórí ètò náà pé òòṣà kan ní Ṣakí ẹ̀kún gbẹ̀jẹ̀ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni Ọba Oluwo sọ nínú fọ́nrán yìí pé kí wọ́n tètè dáwọ́ irú nǹkan báyìí dúró ṣùgbọ́n ṣe é rántí pé àwọn oníṣẹ̀ṣe dìde nígbà tí Ayefele yẹn tó wáyé tí fọ́nrán Ayefele yẹn wáyé pé tálẹ́ni náà pé kó fojú ẹ̀ hàn kódà wọ́n ní ó ní láti mú àwọn èèyàn débi òòṣà tó ń gbẹ̀jẹ̀ èèyàn ńlẹ̀ Yorùbá yìí nítorí pé ọ̀rọ̀ yìí wá ń dàbí ẹni pé ó affect àwọn oníṣẹ̀ṣe pé ọ̀nà àti pa àwọn oníṣẹ̀ṣe lẹ́nu mọ́ lọ̀rọ̀ yìí báyìí ṣùgbọ́n èyí tí Ọba Oluwo sọ yìí ẹ̀yin èèyàn wa ẹ rí pé ó lágbára díẹ̀ báwo ló ṣe wá jẹ́ gangan kí ni Ọba Oluwo sọ nípa ọ̀rọ̀ òòṣà tó ń gbẹ̀jẹ̀ èèyàn yìí báwo ló ṣe jẹ́. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Òòṣà tuntun tí a ń ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní ń gbà ẹ̀jẹ̀ nígbà ó ń gbẹ òòṣà yẹn wọ́n sọ fáwọn èèyàn pé kí wọ́n lè bá lówó kí wọ́n lè bá lágbára àti kí ọta àbọn tí wọ́n bá yìn wọ́n lọ́ta àbọn kọ́ mọ́ bá wo ara wọn wọ́n wà ní wọn ó ṣẹ́ òòṣà ni wọ́n ń ṣẹ́ òòṣà yẹn fún gbogbo àwọn èèyàn nísìnyí wọ́n wá ṣẹ́ òòṣà yẹn wọ́n gbé lọ lé ṣùgbọ́n èèyàn ní ọmọ gbà ìmí ń gbé èèyàn kan lóṣù ìmí ń gbé èèyàn mẹ́ta from 1 to 3 nígbà. Mo rọ̀ yín gọ́vnọ̀ ẹ bá wa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí president ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá kó ẹ̀wọ̀n sí ni nítorí gbogbo àwọn tí wọ́n ń lọ ẹ̀wọ̀n ní láàárín wọn tá ń jáde ìkan ṣẹlẹ̀ níwò tá a mú babaláwo mo kí yín gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tá à ń pera wa ní Yorùbá mo kí yín púpọ̀ wá ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ president pàápàá àwọn governors senators house of assembly honourable house of representatives àwọn adájọ́ wa gbogbo ẹ̀yin agbófinró ọlọ́pàá gbogbo wọn pátá ni mo pè pàtàkì ọ̀rọ̀ mi ní èèmọ̀ tó wọ ilẹ̀ Yorùbá èèmọ̀ tó bá wọ̀ lúmi ẹ jẹ́ kí àwọn ọba lúmi náà sọ bọ̀ nílẹ̀ Yorùbá èèmọ̀ tó wọ bẹ̀ babaláwo oníṣègùn àwọn àáfàá táwọn náà ti ń ṣe oògùn àti àwọn pásítọ̀ táwọn náà ti ń ṣe oògùn gbogbo ilẹ̀ wà nídìí ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń pa àwọn ọmọ wa wọ́n ó fi nǹkan kan àwọn ọmọ wa láyà báyìí ni wọn ò dẹ̀ ní lè sọ̀rọ̀ mọ́ tí wọ́n èèmọ̀ dúnbù wọn ò ní lè sọ̀rọ̀ tí wọ́n ó dùn wọn lọ́rùn cold blooded ní tó ń ṣẹlẹ̀ òòṣà tuntun tí wọ́n ń ṣẹlẹ̀ Yorùbá ní ìsìn nìyẹn ní gbọ̀ngàn níbẹ̀ yẹn. ọ̀rẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pọ̀ lágbára. lẹ́yìn ilé babaláwo kan ni a ti bá òkú tó ti ń rùn àwọn ará àdúgbò ni òórùn ti fẹ́ pa wọ́n gbogbo ẹ̀yin diaspora mò ń sọ fún yín nítorí tiyín àti torí Yorùbá ni mo fi ń sọ̀rọ̀ nítorí ìfẹ́ mi sí gbogbo ọmọ Yorùbá. Bó o ní wọ́n ṣe máa ṣẹ́ òòṣà ńlẹ̀ Yorùbá tuntun tó yẹ pé àwọn ọmọ wa ní ó pa ìyẹn ní pé òòṣà is anti-human nìyẹn. Wọ́n ń ṣẹ́ òòṣà tuntun tó jẹ́ pé òòyàn tí ń gbà yìí bẹ́ẹ̀ náà ni níwò ó ni mo fi lé ọmọ yẹn alé ọmọ yẹn kó lù nígbà tó yẹ pé ọmọ tó ti pa èèyàn tó pọ̀ tá a gbé lọ ọ̀dọ̀ ọlọ́pàá tó yẹ pé ńgbà tí kò tó pẹ́ ló tún dé ọmọ lé kó lù ní ìjẹ́ kó dúró lù bẹ́ẹ̀ náà ni káàkiri ẹ kó ẹ̀wọ̀n sí ẹ ṣe law tí Britain ṣe ní in the 17th century náà ṣe law against sorcery and witchcraft ní tá a fi stop gbogbo nǹkan yẹn ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ti pọ̀ jù ńlẹ̀ tí ń sàn ẹ̀jẹ̀ yìí ké àwọn ọmọ wa wọn ò ní
ní alábàápàdé nǹkan búburú yìí o, wọn ò ní ṣàgbákò àwọn olórí burúkú yìí o, àwọn olórí burúkú babaláwo oníṣègùn, àwọn àáfàá, àwọn tí wọ́n láwọn àáfàá burúkú, àwọn náà ti dó ń ṣègùn nítorí gbogbo ẹni tí bá ti ń ṣe òòṣà òun náà o babaláwo oníṣègùn lòun náà. Àwọn èèyàn bí wọ́n ń pa àwọn ọmọ wa o, yóò dáa fún yín o, ẹ wo nǹkan ṣe sí o. Àwọn ọba mímọ́ tó dé tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ̀dọ̀mẹ́yìn ló dẹ̀ ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́, ọgbà àwọn ọba dákẹ́, wọ́n sì ń rí tí wọ́n ń pa àwọn ọmọ wa, kò sẹ́ni tó ń sọ̀rọ̀. Ilé ni mo ní kí n mú wá fún wa o, ìmọ̀ tó wọlé Yorùbá nìyí o, èyí tó bá wọ ilẹ̀ Haúsá ẹ jẹ́ kí ọba Haúsá sọ̀rọ̀, ire o, yóò dáa fún un. níbi tọ́rọ̀ dé dúró báyìí ẹ̀yin èèyàn wa, àfi kí àwọn èèyàn tọpinpin o, ó ti dọ̀rọ̀ jọba gan-an lóòótọ́, nítorí pé láti fìdí ẹ̀ múlẹ̀ pé ṣé lóòótọ́ ni òòṣà kan tiẹ̀ wà tó ń gbẹ̀jẹ̀ èèyàn. Nítorí arákùnrin tó sọ̀rọ̀ lórí ètò Ayéfẹ́lẹ́ yẹn, àwọn èèyàn ti sọ pé àfi kó mú àwọn débẹ̀ o, pé nítorí nǹkan tó wá sọ lórí ètò yẹn ó fi ba àwọn oníṣẹ̀ṣe lórúkọ jẹ́ ni. ẹ̀yin èèyàn wa, kí ni èrò yín sí gbogbo èyí tí Ọba Oluwo sọ nípa àwọn olórìṣà, nípa òòṣà tí kábíyèsí ní ń gbẹ̀jẹ̀ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o, ọ̀rọ̀ rèé. ẹ drop comment here, remember to like, share and follow us. Thanks for watching. a lọ fún ìpolówó ọjà, ẹ pè WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.